lọ́tún lósì ẹ ń kẹ́kọ̀ọ́ ṣá wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n lèèyàn fi ń ṣe ọgbọ́n ọgbọ́n ọlọ́gbọ́n lèèyàn fi ń ṣe ọgbọ́n wọ́n tún wá ní ọgbọ́n ọlọ́gbọ́n ni ó jẹ́ kápá gbà ní wèrè àbí kìí ṣe bẹ́ẹ̀ ìyá mi ṣe máa ń sọ nìyẹn òun la wá ti gbédè yìí o ọgbọ́n ọlọ́gbọ́n téèyàn fi ń ṣọgbọ́n òun la gbé wá yìí o ṣẹ́rí ilé ayé yìí mo máa sọ fún yín ẹ̀yin tẹ́ bá jẹ́ fans wa lórí page yìí bóyá káwa náà tiẹ̀ pé ní Aproko page Aproko yẹn kọ́ Fèyí Kọ́gbọ́n page Fèyí Kọ́gbọ́n platform lélẹ̀ mo máa sọ fún yín wípé gbogbo tó bá téèyàn bá ti rí kéèyàn máa kẹ́kọ̀ọ́ ni ó ní language tó yẹ kí n lò bó tí bá lo language yẹn àwọn èèyàn máa rò bíyà mò ń gbé síbì kan mò ń tákù bí ẹnìkan míwàá kò rí bẹ́ẹ̀ ṣé mọ̀ pé Yorùbá lágbára gan ṣé ibi tí mo ti bẹ̀rù àwa Yorùbá àtọ̀dọ̀ ìyá tó dẹ̀jẹ̀ lé mi lórí ìyá Sẹ̀lẹ̀ mo bẹ̀rù ìyá mi up to this movement mo bẹ̀rù wọn ẹbí mi pé kí nìdí tí n bá sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tí mo gbé gbà o ọ̀tọ̀ lèrò gbà mí tí mo fi sọ̀rọ̀ o ìyá mi wá bẹ̀rẹ̀ sí ní bá mi yọ àdá àáké wọ́n wá bá mi yọ ọ̀tí wá pín wẹ́lẹ̀wẹ̀lẹ̀ máa máa ṣe hà mọ́mì kì í ṣe nǹkan tí mo mí nìyẹn wọ́n á lókè kì í ṣe nǹkan tó mí nìyẹn báyìí ló mí nì báyìí ló mí mọ́mì kì í ṣe bí tẹ́ ń gbọ́rọ̀ gbà yìí ẹ mọ̀ àwa máa jó mi òun mo fi sọ wípé mo bẹ̀rù ìyá tó bí mi àwa máa jó mi pé kí ni mò ń sọ kí ni mọ́mì ń sọ gbogbo ibi tó ti wá rògbà èmi ò rògbà bẹ́ẹ̀ ìjọ kan mo á sì ti yá mi dá ẹ má bínú o mo ti lọ bá yín gbé wá o ó pọ̀ o ẹ máa gbádùn ẹ o ẹ ṣáà máa ṣí ẹ bá mi ṣí ẹ jẹ́ ká jọ kẹ́kọ̀ọ́ tí lọ bá yín gbé wá mi tí máa ti lọ́ mu Fèyí Kọ́gbọ́n mo ti gbédé wọ́n á ní mọ́mì ẹ dúró náà wọ́n èdè yẹ pé tí má ti sọ̀rọ̀ báyìí ibi tí mi ìrógbà lè má rògbà and I'm very scared of my mom because she's a tough mother ìyá mi ìyá kò gba nonsense up to this movement I'm always scared láti bá ìyá mi sọ̀rọ̀ because ọ̀tọ̀ nìkan tí wọ́n máa sọ ìyá máa jẹ́ kó yẹ pé ṣé ọmọdé ló pa wọ́n ni kì í ṣe nǹkan tó mí nìyẹn so I'm always scared láti bá ìyá mi sọ̀rọ̀ up to this movement bí òun náà ló jẹ́ kí n bọ̀wọ̀ fáwọn èèyàn gan tó fi yẹ pé tẹ bá rí mi gan tí bá ṣe ṣó tí bá gba náà ju èèyàn mo fakọ gbé ni mo fakọ pé yes iṣẹ́ tí mò ń ṣe ni mo fi gbé mi ń ṣaṣa ọmọ kan tó kàn máa ń sọ̀rọ̀ sáwọn yẹn ni àná ogun location 9 ogun Nàìjíríà ló sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀ now mo wá pè ìyá mi jókòó jọ yẹn mo ní mọ́mì ẹ dúró náà wáyé tó yẹ pé tí má ti sọ̀rọ̀ báyìí lẹ máa ń bá mi tó sí mọ́mì ní nǹkan tó ń pè Yorùbá nìyẹn pé Yorùbá ló pé jù wọ́n ní ìyá yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní tu fún mi wọ́n lu àwọn Yorùbá ńláńláńlá àti ìgbà yẹn mo ti kẹ́kọ̀ọ́ òun ló fà á tó fi jẹ́ pé bó ṣe máa ń yẹ kí n ṣe sọ sí ọ̀rọ̀ yìí tí n bá sọ àwọn èèyàn onímọ̀ wípé kì í ṣe pé mò ń ṣáìdè èèyàn kan kì í ṣe pé mò ń bú èèyàn kan màá kàn ṣàṣẹ̀fẹ̀ pé ẹ̀wọ̀n mo ti gbé dé because Yorùbá lágbára gan tó bá gbẹ́bọ̀ wá máa pe ayé mi ò kí ni ẹ ṣe nǹkan tí mo mí nìyẹn wọ́n wá máa jẹ̀ka wọ́n máa náwó wáyé pé yé kí ṣe nǹkan tí mo mí nìyẹn ta ló wá fẹ́ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ ẹ̀yin yẹ́rì bàbá ẹ jájọ débẹ̀ ẹ wá tó wá bá wa fojú ẹ wá gbúrò wọn ẹ tí mo bá ṣe máa ṣe máa jẹ́nu mi wúyẹ́ 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 lẹ́nu jíjẹ lórí kan nìyí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ wúyẹ́ wúyẹ́ ní wúyẹ́ wúyẹ́ náà ní mọ̀ jẹ́nu mi o wúyẹ́ wúyẹ́ ni mo máa jẹ́nu mi èmi ẹ̀kọ́ ni kẹjẹ akọ ẹ subscribe ẹ turn notification bell. èmi kọ́ ni kú kan rárá èmi kọ́ ni ìbànújẹ́ gbọ́gbọ́ o ẹni tó bá ro kúrò mi àfọmọ rẹ̀ di dandan ni kó fọ ọmọ rẹ̀ di ogun tó bá ro kúrò mi àfàyà rẹ̀ di àtọkọ dandan ni kó fọ ọmọ rẹ̀ di kówókówó
kókú o kókú àwọn àbọ̀ mi òwò mọ́ ojú tí roko kówókówó àwọn àbọ̀ òwò mọ́ ojú tí roko kówókówó mo ti fèpè fẹ́ ẹlẹ́pẹ̀ o èpè dílé ẹlẹ́pẹ̀ o yé ọwọ́ agbára bàbá ni mo gbé wọlé èmi ti fèpè fún ẹ èmi mo ti fèpè fẹ́ ẹlẹ́pẹ̀ o èpè tó bá lè gbẹ ní kẹ́ máa ṣe o ní mo ṣe o ẹ máa gbọ́ ẹ jọ̀wọ́ ẹni lẹ ní mo ṣe o jọ̀wọ́ kí lẹ ní mo ṣe o ẹni tó ṣe gbalẹ̀ ó gbé mi kúkú kọ̀ o èmi ti fèpè pé mo ti fèpè pé lépè o yéè máa fi ìyà jẹ máa mo sanwó ẹ nígbà yẹn mo ní mọ tẹ̀rí sí kí wọ́n pé ìgbà míì máa ń wà èèyàn máa bá èèyàn rìn èèyàn máa wò yí pé kí ló dé gan-an ó mọ̀ pé ìgbà tí mo bá rìn ó máa ń ṣoògùn gan ògbólógbòónú ẹ nínú oògùn òye ẹ bọ́ ọlọ́run máa ń fi èmi máa ń rí ni tí wọ́n bá ṣèkà fún mi ọlọ́run fún mi ní ẹ̀bùn láti rí kò yẹ ọlọ́run fún mi ní àwọn ẹ̀bùn yẹn láti rí èmi máa ń rin ni tí bá sùn bó gbé mi kúrò ní ọ̀nà ọlọ́run ó gbé mi sí father side wa èmi tẹ́ pé nínú ilé wa kì í fowó ṣe ànìní ajogúnba ni ànìní wọ́n tún fi mí ṣe share lady kò ní dààmú ìyá ẹ kò ní bá mi yà ìyá ẹ kò ní yẹ ìyá ẹ ó wo ojú ogun tí èmi bẹ́ẹ̀ kọjú ogun sí tí wọ́n lépa ẹ̀mí mi wọ́n lépa ẹ̀mí mi wọ́n lépa gbogbo ohun tí mo ní láyé mi wọ́n lépa ẹ̀ ìwọ náà wá fẹ́ join ó mọ̀ pé ó máa kú ònú ayé wá kú ònú ayé nìyà ó mọ̀ ni wọ́n lépa ẹ̀mí mi wọ́n lépa ẹ̀mí mi gbogbo ẹ̀dọ̀ ọlọ́run fi ń rí mi ọlọ́run fi ń rí ọlọ́run fi ń fún mi wọ́n ṣe lépa ọlọ́run fún mi ní ẹ̀bùn láti rí ó ti yẹ ó sọ pé ẹ̀sìn yẹn ò ń ṣe ẹ̀sìn tó yẹ kéèyàn sìn nígbà tí bá sọ gbogbo kinní yẹn fún ẹ pé lágbájá báyìí má ti lọ ṣògùn ó má ti mórúkọ mi lọ mo má ti rí a ní dúró síbẹ̀ kó máa pe Jésù kó máa pe Jésù kó máa pe Jésù èmi náà dẹ̀ fi kíní mo fi méjì mo fo ó ti yẹ yín sìn ìyá ẹ ládùn iṣẹ́ tán ṣe fún ìyá ẹ olórí burúkú yẹn náà ó ṣe ṣé ìwé àwọn abáyé kò yẹ ìwọ àwọn abáyé ìwọ tó jẹ́ pé bàbá máa wo òkú mélòó tó ní lọ́rùn ìyá àti bàbá ẹ nìkan ló wà lọ́rùn fún ẹ ó mọ òkú mélòó tèmi ní lọ́rùn oníyẹ̀ṣà ìwọ tó jẹ́ pé ó jẹ́ kí ìyá bíbí inú ẹ ó sọ́fà tó fi kúrò láyé ni kò fi ọjọ́ kan gbádùn ayé ẹ ìyá tó bí ẹ ìwọ ló máa ń wá sórí social media pé anamáyẹ̀wò àwọn tẹ́ bá ṣe owó lọ́wọ́ máa ń fi inú United Kingdom ó máa ń fi passport yín lọ ṣe yahoo àṣewò gangan ní yahoo àṣewò gangan ibi tí o ti ń gbégbèsè pé kí ayé títí ẹ ayé tèmi tó kí ayé tèmi ládùn ńlá rìn ibi tó ti ń gbégbèsè pé kí ayé tiẹ̀ bàjẹ́ òun lọ́lọ́run ti yàgá kúrò nídìí ẹ̀ àga tó fi jókòó tó fi ń wá kí ìgbésí ayé tiẹ̀ kó bàjẹ́ Lizzy Elizabeth pé kí ayé ẹ̀ bàjẹ́ ọlọ́run mú àga yẹn ó jẹ́ mọ́ ẹ̀dì ó lè jábọ́ olórí burúkú sáré wá sórí social media ó ní ó máa ń ṣe oògùn gan àkànfàmà babaláwo nígbà tó sọ sórí social media tó sọ pé èmi máa ń ṣe oògùn gan nígbà tẹ́mi ń ṣe oògùn gan kí ni ìwọ wá jẹ́ mama láwo of our century kò ní dá fún ìyá ẹ̀ kò ní dá fún ìyá ẹ̀ ìwọ ló gbé oògùn sórí social media ìwọ ló jẹ́ kí àwọn ènìyàn máa fi millions wọ́n lọ máa fi ṣògùn ìwọ ló kọ́ ọ̀sẹ̀ kò yé ẹnikẹ́ni tó bá ṣẹ̀ mí
wọ́n máa mú lé Ọlọ́run lọ́wọ́ ni wọ́n ló sọ pé o like ẹ̀sìn yẹn o like ẹ̀sìn yẹn pásítọ̀ gan fẹ́ gbàdúrà fún ẹ o gbà kó gbàdúrà fún ẹ torí pé o nígbàgbọ́ nínú ẹ o nígbàgbọ́ nínú oògùn ṣíṣe o nígbàgbọ́ nínú ẹ àwọn ò nídìí láti lọ àyè mi wà ńbẹ̀ ni àyè mi wà ńbẹ̀ mo láyè nínú ẹ ni torí inú ilé wa ni kò yé ya mo láyè ńbẹ̀ ni anytime tó bá wù mí máa lọ gbé through mi kò yé ya ẹ ìkà ni wọ́n fi ń ṣe wọ́n ń fi oògùn ṣe ìkà wàá fi protect ara ẹ ni torí ojú ogun la wà torí mi ò ní bógun lọ torí kò ṣe ogun mi ogun ẹni èmi ò dẹ̀ ní bá ogun lọ kò yé ìyá ẹ ojú ogun la wà kò yé ìyá ẹ ò nígbàgbọ́ nínú Ọlọ́run nǹkan tó sọ ni pé Ọlọ́run ti kó ẹ lákọ̀tì pé ní tí Ọlọ́run dẹ̀ ti kó ẹ lákọ̀tì ó fọ́kọ ní Ọlọ́run ti kó ẹ lákọ̀tì tó bá jẹ́ pé tòótọ́ ló ń sin Ọlọ́run ó yẹ kí Ọlọ́run ti pa gbogbo àwọn tó ní ẹ lára yẹn nígbà tó lọ gba ọkọ lọ́kọ oníkọ́lọ́run pa wọ́n ṣó wà nínú Bible pé kó ní ẹnì kejì ẹ lára ó wà nínú Bible ṣó wà nínú Bible ó wá wo ṣùṣùṣùṣù pé the same person olórí ibu ni ẹ you are mad ìwọ ń ṣe oògùn sí àwọn ènìyàn ó ti yẹ ọdẹ èṣí ìyá ẹ ìwọ ń ṣe oògùn sí àwọn tó jẹ́ pé wọ́n lépa ẹ ó mọ mínì nǹkan tó ń pè ní oògùn torí pé wọn ò mọ mínì ní ẹ ní tó bá mọ mínì ní ẹ ò ní sáré lépa èèyàn wàá máa sáré oògùn yẹn sínú gbèsè ayé ẹ ni ó ti yẹ bẹ́ẹ̀ náà ni Bible wàá kà kó lè yí ẹ dáadáa wàá máa fi gbàdúrà sí ayé ẹ ni kò ń ṣe pé wàá máa fi ṣépè sínú gbèsè ayé ènìyàn bẹ́ẹ̀ náà ni Bible kò yẹ torí tí ọwọ́ ẹ bá mọ́ ó náwọn fásìsì kan tó bá débẹ̀ kó tó kà gan wàá béèrè lọ́wọ́ ara ẹ pé ṣé inú ẹ mọ́ nínú fásìsì yìí wàá béèrè bẹ́ẹ̀ náà ni oògùn ṣe rí o ò ní lọ sílé olóògùn pé ẹ bá mi bà tẹnìkan jẹ́ kí ló mọ̀ tó jẹ tẹ́lẹ̀ ẹkùn kí ló mọ̀ tó fi wẹ̀ kí ló mọ̀ tó gbé wọ̀ kí ló mọ̀ tó fi parí lákòókò tó bá jí kí ló mọ̀ tó bùtà tẹ̀lé ọwọ́ ẹ̀ sí ẹ̀ tó ta ọlá oníyẹ̀yà ẹ̀ kò ní bá mi yẹ ó má ṣẹ̀sìn kú orí ẹ̀ lèmi wà wàá ṣẹ̀sìn kú tó máa gbà sí o ò ní rí nǹkan kan gbé kúrò lórí social media yìí ní dáradára kankan ò ti kọjú sí ẹ mọ́ confirm kò yẹ dáradára kankan ò ti kọjú sí ẹ mọ́ ṣọtí gbogbo àwọn tó ń rò bóyá wọ́n wà nílẹ̀ ìwọ ló máa di ẹni lẹ̀ wá di ẹni àná wàá máa fi ọ̀rọ̀ ayé ẹ pin tàn pé ní ọjọ́ kan I am a millionaire I am a billionaire ní ìgbà kan rí olówó ni ẹ ṣùgbọ́n nísìnyí ó ti di tálákà wàá tọ́ ìgbésí ayé tálákà yẹn wò nítorí pé Ọlọ́run tó gbé ẹ ga òfin ni àwọn aláìní ó máa fi rìn wọ́n mọ́lẹ̀ ni ẹni tó jẹ́ nìyẹn ẹni tó jẹ́ ó máa ń fi nǹkan tí Ọlọ́run fún ẹ ó máa fi ń bà ti àwọn aláìní jẹ́ ní gbogbo ìgbésí ayé ẹ kó tó wá sórí social media ó máa ń gbé gbogbo èèyàn lọ sí kọ́ọ̀sì ni àwọn tí ò ní ó máa ń gùn wọ́n gàràgàrà báyìí ni wàá máa gùn wọ́n bíi pé wọn ò ní nímọ́ nílé ayé ẹni tó jẹ́ nìyẹn ó ti yẹ ìdájọ́ Ọlọ́run ló ń dájọ́ nínú ìgbésí ayé ẹnìkan kan kọ́ ló ń ṣe ẹ̀ ìdájọ́ Olúwa ni ó ti yẹ ó máa pàṣà sí ẹsẹ̀ àárọ̀ ẹ gbogbo ẹni tó ràn ẹ́ lọ́wọ́ kan pátápátá ló ti balẹ̀ ayé wọn jẹ́ kò sẹ́ni tó ràn ẹ́ lọ́wọ́ one on the other tí ò padà balẹ̀ ayé wọn jẹ́ hello ace ta ló ràn ẹ́ lọ́wọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ ó padà balẹ̀ ayé wọn jẹ́ ni ó padà pè wọ́n ní orúkọ tí kò yẹ kó o pè wọ́n ó padà jẹ́ kó regret pé mi ìbá máa ràn ẹ́ lọ́wọ́ wo mọ̀ pé ẹni tó bá mú igi tó bá kì í bọ aláàánú ẹ̀ lójú ó máa padà sunkún ni wàá padà sunkún ìkorò kò tí yé ya ẹ̀
nǹkan tó ń ṣẹlẹ̀ sínú ìgbésí ayé ẹ lọ́wọ́lọ́wọ́ tí ayé ẹ kò lè méèkì ẹ mọ́ kò sẹ́ni tó sí ẹnì kankan tó ń tan pinpin ayé ẹ láti 2019 ló ti ní wọ́n fẹ́ pa ẹ́ nígbà tí Muniru ló sọ pé Muniru lọ sanwó fún àwọn èèyàn pé kán pa ẹ́ rántí ló ṣe bí ẹgbẹ́jọ́ Muniru wá sórí social media ní 2019 ìgbà tí ti Fọlá bọ́ síta ó ní wọ́n ṣe òde tí kú ní 2024 kò bá kúkú dá kó kú dànù ṣé kò dá kó kúkú kọ́ ara ìpìlẹ̀ ẹ lọ́wọ́ kí ni ìgbésí ayé ẹ kí ló mú kí ni ìgbésí ayé ẹ mú wá kò mú ṣeré kankan wá ìgbésí ayé ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí ohun kankan tuntun tí ìgbésí ayé ẹ ràn mọ́ ìkànnì kò yẹ ìkànnì kan ní ìgbésí ayé ẹ ràn mọ́ wọn àwọn tó forí ṣe tí wọ́n fohùn ṣe nínú ìgbésí ayé ẹ tó yẹ pé wọn depend mi ì lè sọ pé irú P&P yẹn máa depend bó ṣe parọ́ nìyẹn pé o fún ọmọ mi ní 10,000 pé o máa ń sanwó school àwọn ọmọ mi wọn dẹ̀ rí receipt epo lórí burúkú ni ẹ ibẹ̀ ni mo ti mọ̀ pé failure ni ẹ o gbé update síta pé o sanwó ilé P&P o fún wa ní receipt yẹn àrí receipt yẹn àrí bó ṣe lọ sí Èkó nìyẹn tó lọ sí Ìdúmọ̀tà tó lọ fún wọn ní fake transfer àrí receipt fake transfer yẹn o ò lè wọnú fake transfer yẹn kò wọnú ẹ àrí receipt yẹn o lè fi receipt yẹn hàn sáyé pé owó tó san lé o pé ibi tí o sanwó sí tó jẹ́ pé àkáǹtì wọn kọ́ o lè fi receipt yẹn hàn o ní gbogbo sí ayé ẹ bàjẹ́ torí pé gbogbo àwọn ènìyàn tó ń ṣe ẹ́ láàrún ibi ló fi san o ní pé o fún mi ní 10 million naira àrí receipt 10 million naira yẹn àrí. Ọdún ẹni mo wà yìí o àrí receipt yẹn mo fẹ́ fi receipt owó kan tí mo send sí mo fẹ́ fi hàn. You are the law. Receipt nǹkan tó sọ àrí receipt 9,000 pounds àrí bó ṣe sanwó mọ́ school ìwọ́dẹ̀ ló tún sọ lórí social media ó ní pé àwọn ìjọba ti gba àwọn ọmọ ẹ̀ báwo ló ṣe wá sanwó school àwọn ọmọ tí ìjọba ti gbà lórí pé olórí burúkú làwọn tó ń wẹ̀ Ọlọ́run wàá ti rí pé olórí burúkú làwọn tó ń wẹ̀ because wọ́n bá ṣe mathematics yẹn dáadáa àwọn ọmọ tí ìjọba ti gbà ìwọ ló wá ń sanwó school àwọn ọmọ tó wà nílé ìjọba ibẹ̀ ló máa ti mọ̀ pé olórí burúkú ni ẹ́ ibẹ̀ ló máa ti mọ̀ pé you are confirm olórí burúkú. ẹ wo èyí tẹ́ máa ń sanwó fún Lizzy
Èmi bo je yo internet ko. Lórí àwọn customer. Ẹ wò, ṣé ti rí. Lizzy Anjorin ló ní account yìí. Ẹ ti rí. Ta ló sanwó fún yẹn? Ta ni sender yẹn? Lizzy Anjorin ló ní account yìí. Ṣé rí. Ẹ̀yin olóṣì. Ẹ̀yin aláyé bàjẹ́ tẹ́ ń rojọ́ wèrè. Ẹ̀yin wèrè tẹ́ ń rojọ́ òṣì. Lizzy Anjorin ni mo sọ fún yín pé jọ́ tí bá máa fún yín ní receipt. Ayé yín máa bàjẹ́. Ṣé kò yé yín? Kí mo sọ fún yín pé jọ́ tí bá máa fún yín ní receipt. Ayé yín máa bàjẹ́. Ayé yín á bàjẹ́ tí bá máa fún yín ní receipt. Ẹni tí ò ní kò ní nǹkan kan. Babu kò ní. Mo ní mo ra tea, ordinary tea bag. 25 pieces of tea bag was 75,000 naira. Mo sanwó tea bag. Ṣé kò yé yín? 25 pieces of tea bag. Olórí burúkú yẹn ló máa wá sórí social media ló máa sọ̀rọ̀ fún yín tẹ́ máa believe. Ẹ máa believe ẹ̀. 25 pieces of tea bag máa sọ 75,000 naira. Kò yé ìyá yín. Màá ra lace Ankara lọ́wọ́ ẹ̀ máa sanwó. Ẹ ti ṣí èrè ní tẹ́ bá ṣí èrè ẹ ní gbọ́ ẹnu ẹ̀ kẹ́ believe ẹ̀. Ṣé mo pé ìran yín ìran òtòṣì nìran yín. Ìran òtòṣì nìran yín ìran òtòṣì. Kí ni ta ni Lizzy ta ló ń jẹ́ Lizzy? Ọlọ́run ò fún wa ní 5 minutes ìgbéraga ni. Tọ́lọ́run bá fún mi ní 5 minutes ìgbéraga ẹ ní mí nílé ayé. Ìgbéraga 5 minutes ẹ nílé mẹ́. Bọ́hun ṣe ní ìgbéraga. Tí Ọlọ́run bá fún èmi ní 5 minutes ìgbéraga, màá sọ fún afẹ́fẹ́ kó má fẹ́ kẹ́ má lè mí mọ́. Màá ní kẹ́ má mí. Bọ̀ nítorí pé Ọlọ́run ò fún wa ní ìgbéraga. Ọlọ́run ò fi aṣọ ìgbéraga wọ̀ wá. Kò yé yín. Òun ni kò ṣe ní yé yín. Pé tálákà ni Lizzy Anjorin. Tálákà ni. Kò yé yín. Tálákà. Àfi nǹkan tí mi bá fẹ́ rà. Àfi nǹkan tí ò bá wù mí láti rà. Mi ti rí nǹkan náà. Àfi tí ò bá ti wù mí. Mo lè ra nǹkan ní charity house. Tẹ́ ṣe ń wò mí. Nítorí pé Ọlọ́run ò fún mi ní ẹ̀wù ìgbéraga. Kò síbi tí mo ti lè ra nǹkan. Ó dẹ̀ ní mọ̀ pé mi ni mo patronize ẹ̀. Kò tí yẹ. Mo sọ fún yín lórí social media yìí. Nǹkan tí ẹ mọ̀ ó pọ̀ ju nǹkan tí ẹ mọ̀ lọ. Téèyàn bá ń báyàn bo àkísà rẹ̀ tó wọ̀. Téèyàn bá ń sábà ẹja. Ẹ jẹ́ kí ajá yẹn mọ̀ pé èèyàn sábà. Respect is reciprocal. Kò sí nǹkan tó ń jẹ́ Lizzy. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Mo sì finish ayé ẹ̀ ni. Mo sì finish ayé ẹ̀ pátápátá. Kò sí nǹkan kan. Nobody kò mú anybody. Ẹnu ló fi ń lo ilé ayé. Ẹnu. Mo sì finish ayé ẹ̀ ni pé ó ń fi ẹnu lo ilé ayé ni. Ó ń fi tipátipá lo ilé ayé. Ó tán fún ni pátápátá. Ẹ má gbọ́ o, ẹni tó sọ pé òun dìde by herself, wọ́n bí. Báwo ló ṣe bí Lizzy? Inú ilé àkọ́kù ni wọ́n bí sí. Inú ilé àkọ́kù òun ni wọ́n bí sí. Ènìyàn kan ló máa fà gòkè. Àbí? Ṣé fún ara ẹ̀ ló gòkè ni? Ṣógun owó ló lọ ṣe tó fi gòkè ni? Iṣẹ́ wo ló ṣe tó fi wá dolówó? Tó ń sọ fún yín pé billionaire lòun. Ènìyàn kan ló fà gòkè. Ènìyàn tó fà gòkè kí ló ṣe fún? Muniru tó gbé ilé fún kí ló sọ di Muniru dìlé ni? Ó sọ di aláìdáni. Ó sọ Muniru di ridicule. Gbogbo bí ti ẹni tí ìyẹn ń bá sùn Muniru tó bá ti báyàn sùn Lizzy ní gbogbo fídíò yẹn lọ́wọ́. Láti lè fi ṣe kíni? Láti lè fi blackmail ẹ̀. So that Muniru má lè dákẹ́. Muniru ò ní lè sọ̀rọ̀ mọ́ lórí social media. Let me tell you one thing. Ẹ̀yin tí Lizzy lè bá ṣe, ẹ̀yin tálákà tí ẹ wà pẹ̀lú ẹ̀, ẹ̀yin ebi nà tẹ́ lè jẹ. Wọ́n bí ìyá yín rẹ̀ máa rò bí nǹkan kan pé jọ́kanjọ́kan kò lè rántí yín tẹ́ máa fi kú. Lizzy tí ò lè rántí Àríkẹ́. Ẹ mọ iye ọdún tí Àríkẹ́ ti ń bá Lizzy ṣe ni. Lizzy Anjorin ò rántí Àríkẹ́. Àríkẹ́ sì wà nínú àìríṣe, nínú àìlèbá, nínú àìfàtó. Àríkẹ́ sì wà nínú àìríṣe. Àríkẹ́ wà nínú àríṣe. Àríkẹ́ wà nínú júùjú ayé.
Àríkẹ́ wà nínú ìbànújẹ́ ayé ni Àríkẹ́ wà. Kò gbé Àríkẹ́ ga. Àbò gbé Àríkẹ́ ga ni. Lizzy wà just by herself. Ó jẹ́ ẹnìkan tó jẹ́ yí pé nǹkan tó ní kò lè fi mú ẹnìkankan gùnkè. Kò sẹ́nikẹ́ni tó lè gùnkè lọ́dọ̀ ẹ̀. Nítorí ẹ̀ ló ṣe tán fún nínú ayé. Nígbà táwa mọ Lizzy ní 2019, Lizzy sọ yí pé governor, nígbà tí àṣírí Fọlámadé, ó ní governor ló fẹ́ fi òun. Ẹ bá bèèrè lọ́wọ́ Lizzy pé governor ta ni? Níbo ni governor ti fẹ́ fọ́ lórí burúkú? Ṣakú magba. Níbo ni governor ti fẹ́ yàlá já ẹ̀? Ìwọ tá yí ẹ tó jẹ́ yí pé ayé ẹ blackmailers ni. Ìwọ gangan ló máa blackmail àwọn èèyàn. Wọ́n wá máa gbàdúrà, ẹni gbọ́dọ̀ kú ni o, ayé ẹni gbọ́dọ̀ bàjẹ́ ni, ìgbésí ayé ẹni gbọ́dọ̀ ṣe kinní kan. Ìwọ tó jẹ́ pé ìgbésí ayé ẹ ó máa wà lẹ́lẹ̀ pátápátá. Tí wàá padà lọ kiri pure water. Confirm. Ayé á bàjẹ́ wàá padà lọ kiri pure water. Sọ fún mi èèyàn mélòó Lizzy Anjorin tó ti single-handedly fún wa ní list àwọn ọmọ tó sọ pé wọ́n lọ sí school. Outcome tí wọ́n graduate láti jọjọ́ yìí. Àwọn ọmọ tó wọ́n lọ sí school. Ó possible kí wọ́n yàn lọ sí school kó wá pọ̀ dí àpapọ̀ kó má bà tiẹ̀ jẹ́ lórí social media. Come on of it. Bọ́lẹ̀ bẹ́ẹ̀. Bọ́lẹ̀ nínú ọ̀rọ̀ yẹn. Kò sọ̀rọ̀ mi. Come on of it. Bọ́lẹ̀ nínú ọ̀rọ̀ yẹn. Irọ́ pọ̀. Fún wa ní èèyàn kan ṣoṣo tí ìgbésí ayé ẹ̀ tó single-handedly wọ́n ràn wọ́ tó dẹ̀ ṣoríire. Wo lórí ẹni tó ọmọ tó pè lọ́mọ ẹ̀ gan ó ràn lọ́wọ́ ọmọ yẹn ò ṣoríire kò dá nínú ayé. Ọmọ yẹn lọ kọ́ṣẹ́ ni. Ẹni tó pè lọ́mọ ẹ tí gbogbo ayé ń sọ yí pé ọmọ ẹ ni ọmọ ọ̀dọ̀ ló fi ṣe ọmọ ọ̀dọ̀. Ọmọ yẹn ń ṣiṣẹ́ nílùú òyìnbó, ìwọ ló ń sẹ́ǹdì owó yẹn sí. Ọmọ yẹn ń ṣiṣẹ́ nílùú òyìnbó, ìwọ ló ọmọ yẹn bá wọn ṣe iṣẹ́ ọmọ ọ̀dọ̀ nílùú òyìnbó, ó dẹ̀ ń sẹ́ǹdì owó yẹn sí ẹ. Gbogbo sí ayé ẹ. Àríkẹ́ go jẹ́ èèyàn nínú ayé. Kò jẹ́ èèyàn. Àríkẹ́ ọmọ kékeré ni Àríkẹ́, kò léèyàn lára, kò lọ́rẹ̀ẹ́, kò rí yẹ. Àríkẹ́ ọmọ yẹn kò ń lọ bí kankan. Omi adágún ni Àríkẹ́. Ayé Àríkẹ́ bàjẹ́, omi adágún. Kò sẹ́ni tó fẹ́ bá ṣe. Nítorí tèmi, nítorí títí ẹ. Ọmọ yẹn ò rọ́kọ fẹ́, kò bímọ láyé. Ó wà bí ẹni tí ò sí ni. Ojoojúmọ́ ló fi ń kígbe, ó máa rán ọmọ ẹ̀ lọ sí Amẹ́ríkà, ó máa rán ọmọ ẹ̀ sì wà, ọmọ tó ń kígbe, ọmọ yẹn sì wà ní Nàìjíríà. Ilé ayé Àríkẹ́ wà nínú jújú, ìgbésí ayé Àríkẹ́ bàjẹ́. Ẹni tó yẹ ká rí, Àríkẹ́ ó yẹ ká máa fi Àríkẹ́ sọ pé, ilé Lizzy dẹ̀ ni Àríkẹ́ gbé o tó fi ṣoríire, Àríkẹ́ ò ṣoríire. Lọ́wọ́ àwọn èjì Àríkẹ́, ayé wọn ti da nínú àwùjọ. Lizzy Anjorin kò sẹ́ni tó ràn lọ́wọ́. Fake life. Irọ́. Ìdí nìyẹn tó ṣe fẹ́ bà ìgbésí ayé àwọn colleagues ẹ jẹ́. Ọtí méjì. Nítorí pé o rí pé báwọn làwọn ṣe sáré ṣe torí wọ́n ní sùúrù ni. Ta ni wọ́n ní sùúrù ni? Ayé wọn ò ní dramatically change bẹ́ẹ̀ yẹn ni. Wọ́n ní sùúrù ni. Ìwọ gangan ló ti lò gbésí ayé ẹ fi ṣaṣẹ́wó. Fi dọ́kùnrin elé, fi dọ́kùnrin elé, fi dọ́kùnrin elé. Òun nìkan lòun wà nínú Nollywood actress tí ò kì í ṣí ara sílẹ̀. Ìwọ tó ò kì í ṣí ara sílẹ̀, ìwọ dẹ̀ lọ dójú, ìwọ ló dó yahoo, ìwọ ló dé jàgùmọ̀, ìwọ ló dé olè aníní. Ó bá aníní sùn, ó bá jàgùmẹ̀ sùn. Kò sí olè tó wà ní Nàìjíríà tí ò bá sùn. Kò sí yahoo tó wà ní Nàìjíríà tí ò bá ṣe. Olè target yẹn làwọn tó wà nílùú òyìnbó. Information wọn, ìwọ ló ń gbé gbogbo information wọn fún yahoo ẹ. Ìwọ ló ń gbé gbogbo information àwọn tó ń bẹ ṣe tó wà nílùú òyìnbó. Ó ló ń gbé fún àwọn yahoo ẹ. Ìwọ ló máa wá sórí social media. Wà ní gist lover, ó lè ní gist kìnìkan. Kàn dẹ̀ mọ̀ pé ìwọ gangan ni Bàráwò Pansa Dáìská ṣége. Táwọn mọ̀ pé ìwọ gangan ni Bàráwò Pansa Dáìská ṣége. Wọ́n wá gbọ́mọ wọn ṣépè láàárọ̀, wá gbọ́mọ wọn ṣépè lásán, wá gbọ́mọ wọn ṣépè lálẹ́. Ìwọ aláyé bàjẹ́. Ọmọ ọ̀ràn kíran, ọmọ ọ̀ràn wèrè. Ọmọ tó jẹ́ pé ìyá ẹ̀ ó pasán nínú ayé ni, ìyá ò ṣoríire, ìyá ẹ̀ wá láyé ó kékú ni.
ìyá ẹ̀ kò róúnjẹ jẹ ebi pa ìyá ẹ̀ kú nínú uncompleted building ni ìwà láyé bàjẹ́ fún mi ní fọ́tò ìyá ẹ̀ ibi tí ìwọ àti ìyá ẹ̀ tẹ́ fi ya fọ́tò fún mi ní fọ́tò ìyá ẹ̀ tó bá yẹ ìyá tí ìyá ẹ̀ tó kú láyé fi fọ́tò ìyá ẹ̀ sórí social media kí àwọn ọmọ aráyé rí fọ́tò ìyá ẹ̀ àti fọ́tò bàbá ẹ̀ nígbà tó máa fún mi ní fọ́tò màmá kí lorúkọ ẹ̀ ìyá kí lorúkọ ẹ̀ ìyá Ìyábọ̀ nígbà tó fún mi ní fọ́tò Ìyábọ̀ màmá tó bí ìyá yẹn ṣe rí ìyá yẹn ṣe rí fún wa ní fọ́tò ìyá ẹ̀ ká wo bí ìyá ẹ̀ ṣe rí Elizabeth Anjorin fún wa ní fọ́tò ìyá ẹ̀ ká wo bí ìyá ẹ̀ ṣe rí aláyé bàjẹ́ ó mọ àwọn tó ṣẹ ni ẹni tó kọ́kọ́ gbé ẹ lọ́wọ́ sókè tó fà ṣubú àwọn tó ṣẹ nìyẹn ó lè lọ fà nínú ayé àṣírí ò lè bò àṣírí ẹ máa tú ni òye ìyá ẹ àṣírí ẹ máa tú ni bí àṣírí pẹpẹ àṣírí ẹ máa tú ni àṣírí ò ní bò kò yé ya àṣírí ẹ máa tú ni torí pé pákéjì ló fi ń lo ilé ayé ẹ ṣùgbọ́n o fẹ́ máa parọ́ hardwork ni o hardwork ni o àṣẹ orí olórí ẹsẹ̀ lẹ́sẹ̀ aṣẹ́wó ológun olówó wọ́n béèrè lọ́wọ́ ẹ mo béèrè lọ́wọ́ ẹ nínú show tí mo ṣe tán last time pé ta ni lágbájá báyìí tó mú ẹ lọ sọ́dọ̀ ọba Lámídì ṣebóhùn ló kọ́kọ́ jẹ́ kó lọ mọ ọba Lámídì kó tó bẹ̀rẹ̀ sí máa dú ọba yẹn kó tó gbé gbogbo àṣírí lady tó wà nínú tó wà lọ́dọ̀ ọba yẹn because lady yẹn mọ̀ pé òun dó kábíyèsí yẹn kí ni lady yẹn bí ìfẹ́ fún tó bá mọ̀ pé òun dó kábíyèsí kí ni lady yẹn bí ìfẹ́ fún ó gbé gbogbo àṣírí ẹ̀ pátápátá nǹkan tí lady yẹn ò ṣe ó gbé lọ fún Gistlover ìwọ gangan ló send kíní yẹn lọ fún Gistlover kí ló sanwó fún lórí burúkú kí ló sanwó fún àwọn blackmailer fún kí ló dé tó ṣe ń sanwó fún blackmailers èèyàn tó pè ní blackmailer kí ló ń sanwó fún tí ìwọ àti àwọn blackmailer tẹ́ ìbájọ máa ṣiṣẹ́ papọ̀ ìwọ ló máa rí lọ́dọ̀ blackmailers yìí ìwọ ló máa sọ pé ó dẹ fún lówó owó kìlò fún wọn owó pé kọ́ bẹ́ẹ̀ pààyàn kọ́ ni owó kìlò fún àwọn blackmailer ṣé kọ́ bẹ́ẹ̀ pààyàn kọ́ ni àbí kọ́ bẹ́ẹ̀ bá tèèyàn jẹ owó kìlò fún àwọn blackmailers olórí burúkú Elizabeth olórí burúkú ni ẹ Elizabeth Anjorin bàbá olórí burúkú ẹ̀dá ni ẹ I'm telling you ìwọ àwa kọ́ ló máa fẹ́ gbé sáré ìyáláyà ẹ̀ kéré inú ayé gan honestly speaking ìyá ẹ̀ ó kéré ó bí tí ó bì lò kò yé ya ìyá ẹ̀ kéré nínú ayé kò yé nígbà tí mo wù ẹ́ tó kọ́kọ́ bọ́ síta tó ṣe show mẹ́wàá tí mo wù ẹ́ ó yẹ kó mọ̀ yí pé ibi tí ọwọ́ máa ti bàjá ẹ ni mo wá tí èmi bá gbá ilé tí o gbọ́dọ̀ faramọ́ ni kò yé ya ẹ tí bá gbá ojú ẹ wá faramọ́ ni mo wá gbá ojú ẹ yálà ya ẹ wá fẹ́ nawọ́ gbá mi lójú kò ní dá fún ya ẹ kò ní bá mi dá fún lọ́nà ọ̀hún ìyá ẹ tí ò kú dáadáa ni kò ní dá fún níbi tó kú sí ìwọ mo òṣì ìwọ ọmọ tí òrò ń jẹjẹ ìwọ tó yẹ pé gbogbo ìgbésí ayé ẹ nínú ìnira ló wà ó wà nínú ìnira ni inú ìnira ló fi ń gbélé ayé tí gbogbo ayé bá sùn o kì í sùn o máa ma ṣa kọ́mẹ̀ntì jẹ ni o máa ma ṣa kọ́mẹ̀ntì jẹ ni wàá ma ṣa kọ́mẹ̀ntì jẹ ni wàá ma ṣa bí adìyẹ wàá ma ṣa kọ́mẹ̀ntì ibi tí ayé ẹ bàjẹ́ dé wàá tún ma ṣa kọ́mẹ̀ntì ibi tí ayé ẹ bàjẹ́ dé òròjọ́ Gistlover ìyẹn ò blọ́ọ̀gì ẹ mọ́ àbí Gistlover tún blọ́ọ̀gì ẹ Gistlover rí ti ilé ayé ẹ rò bò nítorí pé a ti kọ́ pé o máa wà nínú ìnira títí láéláé o gbọ́dọ̀ máa dárúkọ Gistlover àbí Gistlover tún gbé ẹ sórí péèjì ẹ kò as of today láti ọdún yìí Gistlover sì gbé ẹ sórí péèjì ẹ bó lórí burúkú ẹ táyé ẹ ti bàjẹ́ tí ìgbésí ayé ẹ ti wà nínú júùjú ó di dandan kó dárúkọ Gistlover because kò sí nǹkan kan nínú gbá ẹ mọ́ wòtò ló kù nínú ayé ẹ wòtò ló kù nínú ayé ẹ ayé ò fẹ́ ẹ o mọ̀ pé ayé ò fẹ́ ni
olórí burúkú olòṣì nígbà tó máa sọ pé o fẹ́ yàn láyé ẹ nítorí pé ayé ẹ ti wà nínú ìrọ̀lẹ́ ayé kò sẹ́ni tó fẹ́ fẹ́ sílé o ní ìwà tí ọkùnrin lè fi fẹ́ sílé abo níwà tọkùnrin fẹ́ fi fẹ́ sílé ó di dandan kó gbé Obìnà ló padà gbé sílé àbí Obìnà kọ́ ló padà sí ó padà fowó roko ni oko táwa ń dó lọ́fẹ̀ẹ́ ó padà fowó rà ni àbó ó padà fowó roko ó padà fowó roko fowó ń pákó ó padà rà ni àbí ó padà rà láti orí ẹja ìyẹn náà jẹ kó kàrí ẹni tó pé gbogbo ìgbésí ayé ẹ̀ Titus ló máa ń jẹ kò sọ pé ẹwà tẹwà ganyin fún ẹwà ganyin àti pa fún lólórí burúkú láti máa ń jẹ àbí òun ló padà lọ fowó rà olórí burúkú wá sórí social media pẹ̀lú kálíbà òun kí ni kálíbà ẹ ta ni kálíbà ẹ kálíbà àwọn ta ni níbo ni kálíbà ẹ wà I am senseless níbo ni kálíbà ẹ wà you are senseless àwọn kálíbà olórí burúkú tó lọ gbé nìyẹn kálíbà wèrè ni kálíbà ẹ kálíbà you are senseless kálíbà tí ò lè sọ fún àwọn èèyàn pé happy birthday to you kálíbà tó lè sọ pé how are you doing kò lè compose kálíbà olórí burúkú tó lọ fẹ́ lọ́kọ kò lè compose what is your name láti ò lè korúkọ ẹ̀ it doesn't know how to write his name kò mọrúkọ ẹ̀ kọ láti tí ò mọrúkọ kọ àwọn kálíbà olórí burúkú àwọn ọmọ bíríkìlà láti tí ò lọ sí primary school tí ò jáde primary school kò ní dá fún ìyá ẹ̀ ta ni kálíbà ẹ̀ Lizzy ta ni kálíbà yálà já ẹ̀ who is your caliber olórí burúkú tó wá bẹ̀ sí ń gbé dàmásì ayé àtijọ́ tó wá ń gbé dàmásì tó máa mú kí ló wúkú ẹ̀ tó máa mú stáàṣì ayérayé tó máa fi páàṣì ẹ̀ wà wá mú stáàṣì wà wá gbé ayọ̀nù lé láì dàmáfì àwa fẹ̀yìn báyìí dàmásì ayá fẹ̀yìn ẹ̀ kò ní dá fún wa àti kálíbà tó bá ní kálíbà kò yéye tó bá jẹ́ pé tòótọ́ ló kúrò ní secondary school Elizabeth Anjorin tó bá yẹ pé tòótọ́ ló kúrò ní secondary school kò yéye o ò ní irú láti yẹn kó ṣóbò fún irú láti yẹn kọ́ ló ó rí gbogbo àwọn tó máa ń dó Ìyábọ̀ ni ó rí gbogbo àwọn tá a mọ̀ pé a ti dárúkọ nígbà tí à ń bú Ìyábọ̀ nígbà yẹn ó rí gbogbo àwọn tá a máa ń dárúkọ mọ́ Ìyábọ̀ ni bíi pé kó fẹ́ governor kó fẹ́ president kò ní dá fún ìyá ẹ Lizzy Ìyábọ̀ ò sí nínú class ẹ̀ tó máa wọ classes babe tó máa fẹ́ wọ classes babe Ìyábọ̀ Òjó ni mo gbé fún ẹ àwọn ilé jọjọjọjọ níjọ́ tí wọ́n gbé Fọlá tí Ìyábọ̀ lọ síbẹ̀ Ìyábọ̀ Òjó àti governor Ìyábọ̀ mọ̀yàn àwọn èèyàn mọ̀yàn láyé Ìyábọ̀ Òjó àti governor lọ́jọ́ lọ gbé Fọlá kúrò nínú lọ́jọ́ lọ gbé l'Àbújá yẹn tó gbé kúrò mẹ́ Fọlá ò sùn bẹ́ẹ̀ ibi tí Ìyábọ̀ lẹ́sẹ̀ ìyá ò lẹ́sẹ̀ Ìyábọ̀ Òjó dàbí president nínú ìgbésí ayé ẹ̀ ní Lizzy you can never win the battle with Ìyábọ̀ unless wàá lọ sí ẹ̀wọ̀n tó bá dáwúkọ ẹ̀ o máa lọ sẹ́wọ̀n wọn bí ìyá rẹ̀ wàá lọ ẹ̀wọ̀n wọn fa má nìyẹn ó rí pé láti orí ẹjọ́ ọlọ́ńbẹ̀ẹ̀bẹ̀ Ìyábọ̀ Òjó níjọ́ tẹ kúrò ní kọ́ọ̀tù ni níjọ́ wọn bí ìyá rẹ̀ kó tún ṣe ṣàn gbogbo nǹkan tí wọ́n kà fún ẹ ní kọ́ọ̀tù kò ṣerú ẹ̀ fún Ìyábọ̀ kò yé ìyá ẹ̀ àwọn yẹn ló pè ní bits àwọn yẹn ò tún sọ pé àwọn ga nínú ayé o alólórí burúkú sí ẹni ẹsẹ̀ Elizabeth Anjorin kò ní dá fún ìyá ẹ̀ Ìyábọ̀ bọ́ta lórí social media kó sọ pé òun ga nínú ayé ó máa bá àwọn ọmọ tí ò ní a tún máa bá wọn rap àwọn ọmọ aláìní a máa bá wọn rap a máa bá wọn ṣe bó lórí burúkú títí ẹ wàá máa classify ara ẹ ìwọ olóṣì ta ni ẹ mo wo fídíò kan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta mo tún wo fídíò yẹn ẹ lọ wo gbogbo fídíò tí Ìyábọ̀ ti ṣe láyé ẹ ṣé ti ríbi tó ti gbére ga tó bá lọ sí party náà ẹ wo gbogbo àwọn èèyàn tó máa súré ó dẹ̀ máa dúró máa ya fọ́tò bọ́ lórí burúkú yìí ẹ ti rí èèyàn yẹn kọ́ tó ya fọ́tò wọ́n máa ń mọ lójú ni pé olórí burúkú ti wọlé dé o ó lọ ṣe ẹ̀dá sí wọlé dé o ìwọ tó jẹ́ nǹkan kan nínú ayé Ìyábọ̀ tó jáde láti ìran re gan tó jẹ́ pé ìran re ló ti jáde
ó jáde láti ilé olówó olórí burúkú ẹ̀ tó yẹ pé tálákà ni ẹ́ tó yẹ kó wo bí tó ti ń bọ̀ kó o máa bọ̀wọ̀ fún àwọn ọmọ tálákà bó olórí burúkú ẹ̀ wàá máa gbéraga báyìí ní olórí burúkú ó bá mú áńgà àwọn ọmọ yíbò ó bá gbé sápá olórí burúkú ẹ̀ ó wá kó gbogbo áńgà ẹ̀ báyìí wá kó sókè áńgà yẹn ò ti padà kàn báyìí ó ti padà kàn áńgà olórí burúkú tó gbé sápá báyìí ó ti padà kàn ìgbésí ayé ẹ wà nílẹ̀ ó wá wò bí àwọn Ìyábọ̀ Òjó ló jẹ́ káyé ẹ ayé ẹ ti wà nílẹ̀ tipẹ́tipẹ́ ìgbéraga ló máa ń padà síwájú ìparun ìgbéraga ó máa ń padà ní ìwájú ìparun ló dé báyìí ìparun ló dé báyìí olórí burúkú ẹ wá sórí social media ó ní irú kálíbà òun kò ní da fún ìyá ẹ irú kálíbà ẹ tó wá bá mi nínú WhatsApp kò ní da fún ìwọ àti kálíbà ẹ mo wo lórí burúkú tó gbé sílé tó pè lọ́kọ ṣé kò yẹ méje òun ni English tó wọ́n jù nílé ayé méje bó ṣe wà yóò máa fail interview ni wọ́n ní láti wá ẹni tó máa translate interview yẹn fún olórí burúkú tó yẹ pé I cannot write òun ló gbé wàá wá sórí social media wọ́n mọ mí ìwọ kálíbà olórí burúkú kálíbà tó yẹ pé àárí ẹ kó ya fọ́tò pẹ̀lú àwọn gọ́vnọ̀ rẹ̀ àfàwọn bíi Àríkẹ́ ló máa ya fọ́tò pẹ̀lú ìwọ àrùn ló ra àrùn ẹ wo lórí burúkú tó pé gbogbo kálíbà ẹ kò jẹ́ kí ìwọ gangan fún ara ẹ ò ní lọ síwájú wàá máa lo pákéjì olóṣì aláyé bàjẹ́ ilé Mùnírù yẹn ló ti wà látọdún yìí inú ilé Mùnírù yẹn ni because ó gbà láti fẹ́ Mùnírù láti fẹ́ jẹ́ ìyàwó ẹ̀ òun ni bọ̀bọ́ yẹn ṣe kọ́lé yẹn fún ẹ ló ṣe ra ibẹ̀ yẹn fún ẹ tó kọ́ fún ẹ kí ni gbogbo ìwé ilé yẹn dọ́wọ́ ẹ tán ó parọ́ mọ́ pé Mùnírù máa ń dó gbogbo àwọn ọmọọṣẹ́ olórí burúkú wo ló ní pé Mùnírù máa ń dó gbogbo àwọn ọmọọṣẹ́ Àríkẹ́ nìkan ni Mùnírù òdó ìdí nìyẹn tó ṣe fẹ́ Mùnírù ó tún parọ́ títí tí pé ó mọ̀ pé Mùnírù ti fẹ́ yàwó púpọ̀ ládùúgbò ṣe mọ̀ yí pé ọmọ onílẹ̀ ni Mùnírù dẹ̀ níyàwó rẹpẹtẹ ó ní pé gbogbo àwọn tó wà nínú Nollywood ni Mùnírù ti dó ó mọ̀ yí pé Mùnírù ti dó gbogbo àwọn tó wà nínú Nollywood kí ló làdílẹ̀ fún pé kó wá dówọ̀ náà fún ṣebí nítorí pé owó ẹ̀ ni ó làdílẹ̀ fún àbó làdílẹ̀ fún pé kó dó ẹ ó làdílẹ̀ débi pé ó fẹ́ kó fẹ́ ẹ sílé ó bìkítà pé ó ti níyàwó rẹpẹtẹ nílé kò ní da fún ìyá ẹ̀ kò ní da fún tí Ìyábọ̀ bá ń bọ̀ ó yẹ kí ìwọ kúnlẹ̀ ní Lizzy ni ó yẹ kó kúnlẹ̀ níbi tí Ìyábọ̀ ga nínú ayé dé tí ò dé sọ fún ọmọ aráyé pé mo ga ó yẹ kó máa kúnlẹ̀ kó máa dọ̀bálẹ̀ fún Ìyábọ̀ Òjó ni níbi tó ga dé nítorí ẹ̀ ní ọ̀nà ẹ̀ ṣe ní lọ síwájú nítorí pé o kọ̀ láti bọ̀wọ̀ fún àwọn èèyàn tó bá níwájú o mọ̀ yí pé ọmọ kékeré tó bá sọ pé ìdí àgbà rùn ni fúwọ́ tó ń wọ́n máa rùn yóò máa gbá ski tó máa rùn tó máa tún ta sánsán nǹkan tó dé bá ènìyàn nǹkan tó dé bá ènìyàn olórí burúkú ẹ tó bá sọ wá ní pé ìgbà tí wọ́n lọ kọ́ṣẹ́ bó ṣe máa ń ṣe fíìmù ìwọ gbé mọ́tò débẹ̀ ni olórí burúkú gbogbo àwọn tó rin ẹsẹ̀ lọ síbẹ̀ lọ́jọ́ tèmi Fúnkẹ́ Akíndélé ó rin ẹsẹ̀ lọ sínú múvì ni ẹsẹ̀ ló fi lọ sínú múvì lẹ́ni ó ti ní ẹ́stéètì rẹpẹtẹ tá a dẹ̀ fojú rí olórí burúkú àfojúrí gbogbo ẹ́stéètì olórí burúkú gbogbo orúkọ ẹ́stéètì tó wà nílé ayé lórí burúkú ẹ̀ ti dárúkọ lórí social media tàbí kankan bẹ́ẹ̀ àní débẹ̀ kárí kan kọ ẹ́stéètì yẹn sí wọn ò ní kọ orúkọ ẹ́stéètì yẹn síbẹ̀ lórí irọ́ Barianda Elizabeth Anjorin Barianda tó yẹ pé tẹ bá fẹ́ ta igi ẹgbẹ́ fún Elizabeth Anjorin abayin polówó igi yẹn tó máa gbá sí abayin ta gbogbo igi yẹn tán ẹ̀yin ẹ ti fi igi yẹn sí ẹ̀gbẹ́ pé Elizabeth Anjorin bá wa ta igi tó dẹ̀ bá wa kówó wá iṣẹ́ tó ń ṣe nìyẹn iṣẹ́ ni on his own iṣẹ́ ni Barianda máa ń lówó gan pàápàá ju ẹni tó ní ọjà gan lọ tó bá mọ wí ẹ ṣùgbọ́n lórí burúkú ẹ kò fẹ́ accept kò ní ilẹ̀ kankan Barianda ní aláyé bàjẹ́ wọ́n ti fa wọn joyè oyè tó fi ẹ̀jẹ̀ ló lọ fún ẹ lóṣù kan
oyè tó fi ẹ jẹ tí wà tó kú ẹ lọ san 15 million èló ló fún ẹ tó tún fẹ́ dá owó padà 15 million kálẹ̀ gbé lọ fún wọn èló ló fún ẹ tó tún fẹ́ dá owó yín padà tó wí pé olórí burúkú ni ẹ nínú àwùjọ ayé ẹni tí wọ́n ń pè lólè ṣé ò rí pé ọba ìdènà náà ọba ìdènà gan ó máa regret pé kí lòun fún ẹ lóyè fún kí lòun fún ẹ lóyè fún ọba ìdènà gan regret pé àwọn táwọn fún lóyè o olè ni wọ́n lọ jà nídùúmọ̀tà wọ́n lọ jalè nídùúmọ̀tà ni wọ́n lọ jalè nídùúmọ̀tà ni àwọn tó pè wáyà àwọn tó gbá skin yẹn hello yeah I've called them. ẹ má bínú o ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run Miniru build that house ẹ bá mi bèrè lọ́wọ́ wèrè ẹ bá mi bèrè lọ́wọ́ wèrè pé nígbà ayé ẹ nígbà tó ń tẹ̀lé Muniru ẹ bèrè lọ́wọ́ wèrè pé ṣé ó ní nǹkan kan ni Muniru ló gba ṣọ́ọ̀bù ọkọta yẹn fún Muniru ló kọ́kọ́ gba ṣọ́ọ̀bù yẹn fún ẹ bèrè lọ́wọ́ pé ibo ló wà ẹ bèrè lọ́wọ́ pé ibo ló ti kó kúrò tó fi wá sí Ìkọ̀tà yìí ẹ bèrè lọ́wọ́ ẹ bèrè lọ́wọ́ pé ibo ló ti kó kúrò tó fi wá sí Ìkọ̀tà yìí níbo ló ti ní gbogbo connection tó sọ pé òun ní mọ́mì
yéè ẹ jẹ́ ń pa mo ń bọ̀ ọmọ mi mélòó lẹ fẹ́. Afẹ́yọ̀kan. ok Kí n tẹ̀sí lọ tẹ̀sán ọ̀nà. yẹ ẹ lọ kọ́kọ́ lọ tẹ́sítì ọ̀hún. Tí o tún bá ti wá lè mú. Ó kí àwọn ẹja yẹn lélẹ̀. yẹ ó pọ̀ gan. Ẹ kọ̀ ọ̀rọ̀ ajé.
Yeah, nítorí pé bíbá ìtutù gan ó ti yẹ lè lo ẹ mọ̀ kẹ́kẹ́ tó mú ó máa ti gbóná. Yeah. Okay ma. All right ma. Ṣé kò yẹ yín sí kẹ́ máa sọ yìí ó máa sọ yìí pé PNP ó gbáyàn ó ṣe kíní ọ̀rọ̀ ẹ tí PNP dẹ̀ dá sí. Ta ní pé èmi náà àwọn èèyàn partnership pẹ̀lú ọjà mi ni èmi náà máa jẹ gbèsè àwọn èèyàn. Ọ̀rọ̀ ẹ tí PNP dá sí ló jẹ́ kí gbogbo nǹkan ẹ wọlẹ̀. Kò yẹ ìyẹn ò kì í ṣe kí lorúkọ ẹ̀ ìyẹn ò kì í ṣe gbájú ẹ̀ ìyẹn ò dẹ̀ kì í ṣe èèyàn jẹ gbèsè no ó jẹ gbèsè ni tó dẹ̀ máa san. Kò yẹ ìyá ẹ̀ ó mú ẹ̀ á mú ẹ báyìí ní gbogbo nǹkan ń wálẹ̀ aláyé bàjẹ́ ni ẹ́ gbogbo ọjà mi pátápátá ni mo kó fún yàn. Ọlọ́run ló sọ yìí pé kí n wọnú àwẹ̀ ta ní pé mi wọnú àwẹ̀ ni màá tún jẹ gbèsè lẹ́lẹ́kejì aláyé bàjẹ́ mo kàn wo ni pé God said you reveal devourer for my own sake. Èmi máa ń ṣe àánú gan. Mo like láti fúnyàn. Mo ní spirit of giving. Why devourer? Tó wá fẹ́ wọnú ayé mi kò lè work. Kí ló ń ṣẹlẹ̀? Tí mo ṣe ń gbé àwọn container dé bá mi kàn wọnú àwẹ̀ lọ ni. Devourer ò ní padà wọnú ayé mi mọ́. Kí ló dé? Ó dídí so many containers tí mo fún àwọn èèyàn. Do you know how many plantain chips? Do you know how many plantain chips is over 120 pieces tí mo fún àwọn èèyàn? How many do you know how much it cost me? Ọmọ yẹn tí plantain chips cost me lásán. Do you know how many noodles tí mo kó fún àwọn èèyàn ní ibi báyìí? Èlùbọ́ tí mo kó fún àwọn èèyàn. Do you know Anastash afresh kò ní dá fún ìyá ẹ̀. Ìyá ẹ̀ máa kú ni. Ìyá ẹ̀ máa wà nínú wọlé. Aláyé bàjẹ́ ni ohun lèmi ṣe wọnú àwẹ̀. Devourer ni ẹ kò ní wọnú ayé tèmi mọ́. Ohun làṣírí ẹ ṣe tú. Ó ṣe di dandan kó wá bá mi jà lórí social media ni. Nítorí pé devourer ni ẹ kò sẹ́ni tó mú ẹ tó máa ní ìlọsíwájú. Nǹkan tó mú Àríkẹ́ tí ò fi lè ní ìlọsíwájú kò sẹ́ni tó mú ẹ tó máa ní ìlọsíwájú. Ìlọsíwájú wo ló dé bá kí ló kọ ẹ láti orí ẹja. Ìlọsíwájú wo lè dé bá láti orí ẹja tó gbé sílé kò ní ìlọsíwájú. Gbogbo èèyàn tí láti máa ń bá ṣe ọ̀rẹ́ kò lè bá wọn ṣọ̀rẹ́ mọ́. Gbogbo wọn pátápátá ló lé dànù. Gbogbo wọn ló fẹ́ ṣe gbogbo wọn pátápátá ló fẹ́ padà sí dànù. Láti wà ní agbóde méjì ayé òun àtòun ni. Gbogbo sí ayé ẹ̀ bó ṣe wà ní ojú. Ó ní láti lọ PNP ní láti lọ. Tí PNP bá ṣe mú ẹ̀dọ̀la. Ohun burúkú máa já lo ohun burúkú ni. Ohun burúkú máa já lo ohun burúkú ni. Torí olórí burúkú ni ẹ. Wàá máa mú orúkọ àwọn èèyàn tó ń tẹ̀lé ẹ. Àwọn tó bẹ́ ẹ ṣe. Wàá máa mú orúkọ wọn lọ sílé babaláwo. You are ungrateful any elements. Ìwọ́dẹ̀ ló máa kọ́kọ́ bọ́ síta. Wọ́n ṣe ògùn. Ìwọ́dẹ̀ ní babaláwo gangan tó ń ṣògùn. Kò sí ìlú tó ti ń ṣògùn. Kò sí ìlú náà ní Nàìjíríà tó kì í ṣògùn. Ṣọ́ọ̀bù olórí burúkú tó gbé sílẹ̀ yẹn ó ti ṣògùn síbẹ̀. Ó máa ń ṣògùn kéré ni. Gbogbo bí tó wà yẹn ní ṣọ́ọ̀bù ẹ̀yẹn àwọn babaláwo máa ń wá síbẹ̀ wá ṣògùn fún ẹ̀mí. Ó máa ń ṣògùn ní ìkànnì ẹ̀. Ìwọ kọ́ ló máa bọ́ síta ló máa ní KPRP kó ṣe show 100 fún ẹ. Olórí burúkú ẹ ní láti mute. Àbí PNP ló gbé Fọlá wá sórí social media. Olórí burúkú àbí Anamáyọ̀wá ló gbé Fọlá wá sórí social media. But ìwọ ló máa kọ́kọ́ jump wá síta. Nǹkan tí mo ti mọ̀ pé olórí burúkú ni ẹni pé ìwọ tá a support ìwọ ló máa kọ́kọ́ jump wá síta láti wá fún wa jẹ. Ayé ìyá ò ní sinmi. Speaker ẹ mo fẹ́ rí speaker ẹ lórí kan nìyí. Ayé ìyá á bàjẹ́ tó máa gba skilliciousness organiciously. Máa fún ìyá ẹgbẹ́. Ọlọ́run mo fi ṣẹlẹ́rìí. Máa fún ìyá ẹgbẹ́. Speaker ẹ. Ìyá ẹ máa fún ìyá ẹgbẹ́. Ayé ìyá ẹ máa bàjẹ́ sí mi lọ́wọ́ ni. Torí pé gbogbo nǹkan tó ṣe iná ló ṣe máa ṣe fún àwọn speaker ẹ. Honestly. Gbogbo nǹkan tó ṣe ló ṣe máa ṣe fún àwọn speaker ẹ. Torí ìkà ni ẹ. Ìkà ènìyàn ni ẹ. Ó ń ṣèyàn. Ìkà ni ẹ. Èèyàn tó bá rí ejò kọ́kọ́ pa ìdànù náà kó gé ẹ lọ́rùn kó fi ejò yẹn sílẹ̀ kó máa lọ́nù lọ torí ejò yẹn tó ejò bá rí èèyàn ó máa sá lọ ni bọ́ ìwọ gangan ní ìkà
ìka ènìyàn tó bá bá àwọn ọmọ ọlọ́mọ tó ń dá fún bó ṣe máa fẹ́ kó bàjẹ́ fún wọn nìyẹn torí ẹ̀ láyé ẹ̀ ṣe bàjẹ́ torí ẹ̀ láyé ẹ̀ lọ́lọ́run ò ṣe kojú sí ẹ kó ṣe ẹ́ lóore epo lọ́run ò kojú sí ẹ ṣe ẹ́ lóore ìkànnì ẹ you are too selfish nítorí ẹ̀ nígbésí ayé láti ṣe bàjẹ́ ni ó rí gbogbo àwọn ọmọ ẹni kò wọ́n mọ lọ sí school náà kò sọ ọmọ kankan tí láti rán lọ sí school kò wọ́n mọ kankan lọ sí school ìgbésí ayé láti wà ní jùjú ni kò rí ṣe láyé ẹ̀ olórí burúkú wa ni pé engineering ni olóṣì ó sọ pé bíríkìlà ó ní pé ó máa wọn ṣe bíríkì sọ pé ẹni tí ò lọ sí primary school tó máa wá di engineering lọ́sàn kan èèyàn kan ó wí pé àwọn caliber tó ń tẹ̀lé ẹ wọ́n mọ̀ yìí pé láti gan bíríkìlà ni láti tó yẹ pé gbogbo ìgbésí ayé ẹ̀ bàràǹdà ló fi ṣe níbi tí wọ́n ti ń ta irin bàràǹdà ló fi ṣe ó rí àwọn kílásìkì obìnrin tí láti lọ fẹ́ ní nílé ayé ẹ̀ ni àwọn tó ń ta mọ́ínmọ́ín wò gbésí ayé láti àkọ́kọ́ bẹ̀rẹ̀ lé ayé láti ẹni tó ń ta mọ́ínmọ́ín ló lọ fẹ́ níyàwó kó ba lè mọ̀ pé láti is a classless man is a classless is very very classless ìgbà tí láti máa bẹ̀rẹ̀ lé ayé ẹ̀ kó ba lè mọ̀ pé ilẹ̀ ńlẹ̀ ni láti wà láti is a errand boy ni láti errand boy ni ìyá onímọ́ínmọ́ín òun ló fi ṣaya ìyá onímọ́ínmọ́ín kó ba lè mọ̀ pé láti ò ga nínú ayé kankan ó kú nílé ayé láti ò jẹ́ nǹkan kan nínú ayé láti is a errand boy ẹni tí wọ́n ń ṣẹ́ ni láti òye ìyá ìkọ́kọ́ ló máa wá sórí social media ó ti yẹ jagunmẹ ó lè aláyé bàjẹ́ má júwe ọ̀nà fún ẹ òye ìyá ẹ má júwe ọ̀nà fún ẹ ìwọ olófò aláyé run olóṣì àwa lọlé ilé babaláwo irọ́ tí ẹ̀ tó máa ń gbé lọ sílé babaláwo yẹ òun ló máa ń bá fún mi sí wàá máa pawọ́ fún àwọn babaláwo wàá máa pawọ́ fún àwọn babaláwo ìyẹn ló máa ń bá fún mi kí ló dé tó lè yẹ̀ wò pé ṣé òdodo ló gbé wá ṣé ẹni yìí ṣógbòdò òtítọ́ wá àbí wọ́n ló wá pa fún wa ó yẹ kó máa bẹ́ẹ̀ yẹ̀ wò nìna káwọn babaláwo máa bẹ́ẹ̀ yẹ̀ wò ni olórí burúkú láti yẹ ló wá rán dàmásì fún láti tó jẹ́ pé errand boy ni errand boy láti tí ò jẹ́ obìnrin gidi rí láyé ẹ̀ kò yẹ láti tó jẹ́ pé bíi kó fẹ́ àwọn ọmọ ológì àwọn ọmọ onímọ́ínmọ́ín àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ òun ni láti máa fẹ́ láyé àwọn òbò tí láti máa ń dó nìyẹn àwọn ọmọ pàrágà àwọn òbò tó máa ń to kóbọ̀ nìyẹn àwọn ọmọ àráìsà àwọn ọmọ tó wà lójú abẹ́ under the bridge àwọn òbò tí láti máa ń dó nìyẹn kò ní da fún ìyá ìwọ ó fẹ́ portable láti lójú wa láti tó yẹ pé errand boy ni ìyẹn ló fẹ́ portable olóṣì wá mú bíbù wá dì sí lọ́rùn láti tó ń játọ́ ajátọ́ wàá bí máa ṣe ṣèyá ẹ̀ ọlọ́run máa bẹ́ẹ̀ ṣèyá ẹ̀ yamayama I'm telling you next time ẹni tí ò bá wá fún ẹ ò ní wá fún kò yé ya ẹni tí ò bá wá fún ẹ torí ò mọ̀ nǹkan tó ń gangan fún ara ẹ gbé dání ò ní wá fún wọ́n tì ẹ nì àwọn tó tì ẹ wọ́n ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wàá jẹ bàbá yà ó mọ̀ nǹkan tó pè ní ìyá ẹ máa jẹ tó máa gba skilicious tí wàá láwọ ẹ wàá lomi lò wàá fomi lò kò jí yẹ tí kí lorúkọ ẹ tí dọkásì lórí tó sọ pé ayé ẹ bàjẹ́ wàá mọ̀ pé tiẹ̀ ó wà òkè tí bá descend on you for life fún ara ẹ ló máa lọ sí hospital tó máa lọ máa gbé bẹ́ẹ̀ for life tí bá descend on tí bá ṣetán láti descend lé ẹ lórí tí bá ṣetán láti descend lé ẹ lórí wàá mọ̀ pé ilé ayé máa sú ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó ti yé ìyá ẹ ìwọ lófo máa make sure pé gbogbo owó tó mention lórí page ẹ máa make sure pé mo pa kí n tó fi ìyá ẹ sílẹ̀ tí o bá mú rìsíìtì síta máa make sure pé mo fi ya lé ayé ẹ pa owó kí n tó fi ìyá ẹ sílẹ̀ ìwọ olófo aláyé aláyé bàjẹ́ guys ẹ má gbàgbé nípa ginger ẹja kíká ti wà ṣé kò yé yín ẹja kíká ẹ má gbàgbé ẹja kíká ti wà o ṣé kò yé yín sìn ẹja kíká ti wà ẹ má hesitate láti contact wa tí ẹ bá fẹ́ rẹ ẹja kíká ẹ pè wá lórí 07957116232
ginger wa ọṣẹ ti rí alóòdò ẹ ní every Sunday a máa tún gba ginger mi ní Sunday ó ti yé yín sìn because àmọ́ kan tó dé ní Nàìjíríà yẹn tí ginger and scarce so a ní láti máa lóde because ginger yóò ń ṣiṣẹ́ dáadáa ṣé kọ́ ló ń wú ẹni ṣé kò yẹ ń sìn tèmi náà bá ti kúrò mi mo lọ ń gbé ginger mi lura òtútù ló mú ẹni àbó síkì ni mi tí rí iṣẹ́ nǹkan tó ń ṣe ẹ́ tí ginger yìí ò ní mú kúrò nínú ìgbésí ayé ẹ̀ ṣé kò yẹ ń sìn ìjà ló ń jà kiri lóòrò ohun sùn mu ginger sínú ìgbésí ayé ẹ̀ inú ẹ̀ máa dùn ni inú ẹ̀ máa dùn wàá rí ohun sùn wàá sùn dáadáa ò ní yé jà kiri ò ní fọ́kọ́ ìwọ tó bá ti fọ́kọ́ sírí tó fọ́kọ́ yàwó rẹ̀ wàá ra ginger lọ́wọ́ wa tó bá sùn tó bá lálàáfíà àdúrà ló máa ránṣẹ́ sí ọ̀nà Máyọ̀wá I'm telling you àdúrà ni wọ́n máa fàdúrà bóyá ṣe nìyẹn tí mo ròyìn ginger yẹn fún ẹ má tiẹ̀ jẹ́ ń sọ torí mi fẹ́ kí ìyá yẹn bínú ẹ má jẹ́ ń sọ torí ló fò ní aláyé bàjẹ́ nìyẹn mo ròyìn ginger fún pé kó lọ mu ginger o ẹ má jẹ́ ń sọ ẹ jẹ́ máa lọ ẹ má jẹ́ kí n sọ ṣé kò yé yín ẹ jẹ́ máa lọ tẹ́ bá mi bóyá ṣe nǹkan tó sọ nípa ginger yẹn very felt ohun àtàríkẹ́ tẹ́ bá bóyá sọ̀rọ̀ ẹ bá ó bá pe àríkẹ́ ń gbọ́ àríkẹ́ mo ní no lẹ má ẹ fà sọ́wọ́ ẹ bẹ́ẹ̀ mọ́ nǹkan tí mo lò tí ayé mi pé ó tún ayé mi ṣe nǹkan tí mo lò ẹ̀yìn ìgbà yẹn dẹ̀ mo ti lóyún lẹ́ẹ̀mejì èmi tí mo ní fibre tí mo tún lóyún lẹ́ẹ̀mejì ẹ̀yìn ìgbà yẹn mo ti lóyún lẹ́ẹ̀mejì lẹ́yìn ìgbà tí mo lo ginger yìí olóṣìó àfi èmi àfọ̀hún tó bá ti rí ẹni business tó ń lọ síwájú báyìí àfi kó jẹ́ pé òun ló ní kò yẹ kó rí bẹ́ẹ̀ nílé ayé ó ti yẹ ń sìn kọ́lọ́hún bá lè fi èrè sínú iṣẹ́ má má bà ṣe oníṣẹ́ jẹ́ àgàgà ìwọ tó bá ń wà nínú ajé má bà ṣe tó gbé ajé dọ́wọ́ tó ní bísínẹ́sì tòun ló ń pè ní ajé tó gbé bísínẹ́sì dání ajé nítorí ó mú wá fún ẹ má bà bísínẹ́sì oní bísínẹ́sì jẹ́ ajé má bà sá fún ẹ òun lajé ṣe sá fún lẹ́nu ajé sá fún ẹni 3 weeks lélẹ̀ tó ti ń sọ pé wọ́n á fún wọn ní giveaway ó lè fún wọn ní nǹkan kan ó lè fún wọn ní dòre mi pàṣọ láti dó tó bí aláyé bàjẹ́ nìyẹn aláyé bàjẹ́ nìyẹn olófò aláyé bàjẹ́ mo bá sọ fún mo bá inú mi ti ẹ̀ dùn níjọ́ yẹn báyìí tí mo lóyún mo bá sọ fún pé kò dẹ̀ máa wo oyún yìí o àní lè foyún ilẹ̀ o nínú ọdún yìí ni mo sọ fún yín o nínú ọdún yìí kéèyàn ti yọ oyún méjì nínú ọdún yìí àwa là ń careful sí gan nítorí ginger yìí àwa là ń careful gan ní ginger yìí àwa là ń careful sí pé a kàn ń lóyún ṣeré lélẹ́yìí o àdẹ̀ nídìí ẹ̀ àwa là ń careful sí tá à ń ṣe withdrawing something tó máa sáré yọ tó ní ìdásí kí àwọn máa bá wù nǹkan bẹ́ẹ̀ yẹn jẹ́ very evil so evil ó wí pé gbogbo ara mi jiná ni gbogbo bí tó sọ pé kò ní jiná ó jiná gbogbo ẹ̀ jiná everywhere jiná wàláhì ó lè sọ fún mi pé kí n stop ẹ̀ nígbà yẹn mo tiẹ̀ tí ì máa ta ginger mo tí ì máa ta ginger nígbà yẹn gbogbo ara mi jiná ní everywhere tí wọ́n sọ pé kò lè jẹ àwọn tó máa ń ṣe cleaner tó máa ń ṣe tó máa ń clean ní gbogbo kíní yẹn wọ́n ń wò ní pé so fast àwọn tó sọ pé 5 years wọ́n ń wò ní pé kí ni mo ṣe sí mo ní mi ṣe nǹkan kan àìmọye antibiotics tí mo ti mu láyé mi àìmọye kí tó wá kan ginger yìí wo ló fọ aláyé bàjẹ́ a tún try láti ó tún lọ gbé àríkẹ́ wá kó máa jẹ́rìí mo ní láti kúrò lórí fóònù fún ni pé nonsense talk wo ló ń sọ yìí èmi fún ara mi tí nǹkan ṣẹlẹ̀ sí mo mu ginger mo rí iṣẹ́ mo máa ròyìn ẹ̀ tí Jésù máa fi dé ni kó àfi tí ẹni tó bá fẹ́ kí n kojú ìjà sí òun ló máa fẹ́ wá bà ginger jẹ́ mọ́ mi lọ́wọ́ tó mo mọ iṣẹ́ tó ń ṣe mi ò lè gbé kọ́ọ̀pù omi nígbà tí mo dé láti hospital
mi lè lift nǹkan báyìí mi lè lift ẹ̀ nǹkan báyìí mo lè lift ẹ̀ nígbà tí mo mi ọba ńlá jẹ́ kí n mọ ginger mi lè lift nǹkan báyìí mi lè lift ẹ̀ fún gbogbo operation tí wọ́n ṣe fún mi lè lift nǹkan báyìí ìgbà tí màmá yẹn máa send ginger yẹn sí mi first day ni mo ti lift mo ti mu omi just first day mo ti mu ginger fún 3 days o mo ti mu omi just first day mo ti mu ni aláyé bàjẹ́ yàwó ẹ wo mi ò fi yín sílẹ̀ okay Anna Mayowa no mi ìfẹ́ ayé mi sì mo ń gbádùn ẹ̀ kò ń ṣe ọmọ ní ó kàn mí kàn sí ó ti yẹ yín owó lè ní ta sí ó ti yẹ yín sí ṣé kò yẹ yín sí very evil person very evil ìwọ tó sọ pé o ti bímọ tán ìwọ gbẹ̀ sí lo ginger bí òní máa lóyún ṣeré wọ́n máa lóyún ṣeré ni wọ́n máa lóyún ṣeré wọ́n máa lóyún ṣeré ni pé mo bá wà ní ìjọ tí mo kọ́kọ́ máa rí kíní fibroid mi yẹn tó wà nínú toilet mo wà ní ọ̀dọ̀ boyfriend mi ìdẹ̀ ṣe period ìyẹn bá sọ pé kí lè lè nínú toilet báyìí mo ní kí nìyẹn ó ní ṣó rí nǹkan bí ẹ̀jẹ̀ ní ṣó ń ṣe period mo ní mi ṣe mi bá wò bá ní kí lè lè abádẹ̀rí kíní tó bá rí tó ṣe tóbi mi ní mi ò mọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ mo yẹn bí àmọ́ ń ṣe period mo bá wipe ojú abẹ́ mi ṣe period lára àwọn fibroid mi ni ìwú ẹ ló máa bá ginger very wicked woman iṣẹ́ títí ẹnìkan ní kó máa bá tún ṣe gbọ́dọ̀ máa bá tàwọn èèyàn jẹ́ ìwọ tó yẹ pé o lè ní ẹ bàràǹdà ló ń ṣe ṣé o nílẹ̀ ni o nílẹ̀ kankan náà o ní anything o nílẹ̀ o ní nǹkan kan olófò ni ẹ fi kan dí kan bàràǹdà bad person aláyé bàjẹ́ mi ò fi sílẹ̀ ẹ má gbàgbé láti contact I love you too ẹ má gbàgbé láti contact wa àti kó àwọn tí a fẹ́ fún ní giveaway ní first week of Christmas kíní wa ṣó ti yẹ yín sí ta fẹ́ fún giveaway àti kó yín ó ti yẹ yín sí ó ní àwọn kan tí máa yọ gbogbo àwọn tí a fún ní giveaway empowerment mi ní forúkọ wọn sí giveaway títí yín a máa mú orúkọ àwọn ẹlòmíì a máa fi join ẹ ṣé kò yẹ yín sí gbogbo àwọn tó gba empowerment yẹn a ní fún yín ní giveaway first week of Christmas gift kí àwọn ẹlòmíì lè rí gbà do you understand because ẹ gba empowerment tẹ gbà owó àpá ó ti yẹ yín sí so àwọn ó ní àwọn méjì kan tí mo promise ní 50,000 mo máa nídìí mo ti gba account number ẹnìkan ó kù kejì ẹ so that màá lè san ní first week of Christmas first week of December jẹ̀bi next week náà ní first week of December next week náà ní ká lè san owó yín ṣó ti yẹ yín sí àti màá gbé àwọn orúkọ kan síta abẹ́ ibẹ̀ èmi kọ́ ni màá gbé síta next week abẹ́ kíní yẹn lẹ máa bá wa fi sí ẹ máa bá wa fi àkáǹtì yín sí abẹ́ comment section please put your name there do you understand àti ṣàyín àti kó yín ṣé kò yẹ yín sí so bí àwọn kan tó máa sọ pé Anna Mayowa àwọn fẹ́ mi kì í sanwó ilé kò yẹ yín sí kò possible kì í sanwó ilé mi ò ń báyàn sanwó ilé do you understand mi ò kì í báyàn sanwó school fees èèyàn do you understand kò possible it's not possible as my heart lead èmi máa ṣe ń ṣe giveaway ni as my heart lead don't come to my WhatsApp. You don't need to be friend with me. No. Do you understand? Ojoro nìyẹn. I go to my page and I pick. Do you understand? Ẹni tó máa bá wa pick, it will pick for you guys. And tí o bá pick, kó tẹ́ mi lọ́rùn, máa lè padà síbẹ̀. Kó lọ pick sí. Do you understand? Mo lè wá fún ara mi gan. Bí irú gẹ́ ẹ̀kọ́ báyìí sí mi, mo pé orúkọ ẹ̀ sí ara àwọn tá fún lówó. Do you understand now? A fún lówó lẹ́ẹ̀mejì. Èmi feel pé kò fún lówó ó ti yé yín mo ti fún lówó tẹ́lẹ̀ ó tún orúkọ ẹ̀ tí wà lára àwọn tí ó tún mú ó ti yé a fún ní giveaway lẹ́ẹ̀mejì mo dẹ̀ like again and she said it pé
ẹ ti kọ́kọ́ fún mi lówó tẹ́lẹ̀ ẹ tún fún mi lówó again because mi ò mọ̀. Do you understand? Mi ò mọ̀ pé mo ti fún ẹni yẹn lówó lẹ́ẹ̀mejì so kò mean anything. Tí wọ́n bá ti ṣe picking yẹn dáadáa èmi sì máa wá tún ṣe pé as my own mind ẹni tí bá ti pick mo pick ẹni yẹn. Do you get it now? So ẹni bínú ni ṣó ti yé yín sìn ẹ má bínú ẹ má dẹ̀ gbàgbé lórí platform yìí mo need èèyàn 10 tí fíìmù Tóyìn Abraham bá ti bọ́ síta ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run because mo owe lady yẹn gan I owe him a lot of apology kí ni mo lè fi ṣe tí fíìmù ẹ bá ti bọ́ta mo need fans mi tó mọ̀ pé yes this is Mummy Anna Mayowa for real tẹ́ wà lẹ́kọ̀ọ́ mo need ẹ̀yin 10 ẹ gbéra yín lọ síbẹ̀. Do you understand? Ẹ bá mi lọ wo fíìmù Tóyìn Abraham ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo need ẹ̀yin 10 mo fẹ́ mọ iye tí fíìmù yẹn máa cost tá dẹ̀ máa san owó yẹn because we should not hate on our celebrity. Lizzy gbé wa jáde láti máa hate on our celebrity and that thing should end this year. They are our celebrity. They are making us happy. We love these people before this aláyébàjẹ́ obìnrin yìí wá sórí social media. We don't take them for granted. We love them. I love them because I don't know how to hate. Ó manipulate gbogbo wa láti lè hate wọn. Now I don't hate her anymore. Do you understand? What will I do just to show my appreciation to everything? Débi pé mi ò fẹ́ wo fíìmù ẹ̀ gan. Níbi tí ọmọ òṣì manipulate mi dé. Tí bá dé orí Netflix mo fẹ́ wo fíìmù ẹ̀. Ẹ bá wa polongo fíìmù Tóyìn Abraham. Ẹ bá wa polongo ẹ̀. Ẹ bá wa share, massively share. Ẹ bá wa polongo gbogbo alákadá. Ẹ bá wa polongo ẹ̀ fún aráyé. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé because these people they are trying. Owó ni wọ́n ná. They are really trying. We need to gbé iṣẹ́ wọn lárugẹ. Do you understand? Because inú wọn máa dùn tí wọ́n bá wa tọrọ jẹ. Wọ́n máa sọ pé bàbá lábúlé ti mú wọn ni. Ẹ jẹ́ kí bàbá lábúlé ẹ jẹ́ kó wọlé. Ẹ bá mi polongo fíìmù yẹn. Ìwọ tó bá lè máa ṣe 1 minute video fún mi. Àbí 2 minute video fún mi. Mo fẹ́ rí bó ṣe lè polówó fíìmù Alákadá Reloaded. Alákadá Tóyìn Abraham. Mo fẹ́ wò, mo fẹ́ gbé sórí page mi. Mo fẹ́ wo bó ṣe fẹ́ polówó ẹ̀. Mo fẹ́ wo bó ṣe lè ṣe. Ẹ bá mi polongo fíìmù ẹ̀. Mo need ẹ̀yin 10 níjọ́ tí fíìmù yẹn bá máa jáde kẹ́ lọ bá mi wo fíìmù yẹn. Ẹ̀yin 10 mo need ẹ̀. Ẹ dẹ̀ lè tó 20 máa sanwó ẹ̀. Ẹ dẹ̀ wọ 20 lẹ́kọ̀ọ́. Máa sanwó gbogbo yín. Kẹ́ kóra yín jọ kẹ́ bá mi lọ wo fíìmù yẹn. A ní láti support àwọn celebrity wa. Iṣẹ́ ni wọ́n ṣe because wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó wọ́n gbé aṣẹ́wó sí ojú títì. Wọ́n dẹ̀ jalè. Wọ́n sham robber. This is their work. Iṣẹ́ tí wọ́n ṣe lélẹ̀. A dẹ̀ ní láti support wọn with our mind, with our power, with everything that we have. This is our Nigerian celebrity. I am in Nigeria. Ó ti yé yín sìn. And this is our celebrity. A ní láti gbé wọn ga. A gbọ́dọ̀ jẹ́ kí fíìmù wọn, a gbọ́dọ̀ jẹ́ kó máa wà nílẹ̀ ndé. A ní láti celebrate wọn. A ní láti máa bá wọn wo fíìmù wọn because they are trying. They go to extreme to make us happy. A ní láti make sure pé they are happy back. Kò yẹ ká máa gbé wọn wálẹ̀. Don't let us hate on all our celebrity. Those are the people that make us smile. Don't let anybody make you to hate our celebrity. They are the people that put smile on you. They are the people that you watch that some home will be benefits. Ẹlòmíì nítorí pé ẹ̀ ń wò wọ́n, ẹlòmíì máa fẹ́ marry. Ẹlòmíì ti pinnu pé òun ò marry mọ́. Because of those films, I will, but let me give a love a try. Do you understand? So many things they want to share, they want to fi kọ́ wa lọ́gbọ́n. Please, let's support them. Anyone that is in abroad, you can send your family to go and watch those movies. Let's support them in any area that we can do it. Do you understand? Ẹ bá wa máa share video yẹn. Ẹ bá wa máa share káàkiri. Ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Alákadá Reloaded
is coming to the cinema in December. Mi mọ date yẹn. Ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Alakada Reloaded is coming to cinema in December. Kí gbogbo èèyàn mọ̀ nípa ẹ̀. Ẹ bá wa pariwo ẹ̀ káàkiri. Ẹ jẹ́ kó mọ̀ yìí pé they are Nigerian celebrity. Those are our Nigerian celebrity. We need to support them. They need us. They can't do it on their own without us. Without us, we don't have celebrity. They need us. They need us. It is now they need us. They need us. We need to support them. I need láti fún wọn ní support. They are our celebrity. Please, it's not easy. Kò easy iṣẹ́ tí wọ́n ṣe. Ṣó ti yé yín sìn. Kò easy kéèyàn fi owó ṣe film. Ó ti yé yín sìn. Kẹ́kàn jókòó sílé. Ẹ bá wa dìde. Ẹ bá wa dìde. Ẹ̀yin tẹ́ wà lábroad. Ẹ bá wa fún àwọn ẹbí yín lówó kan lọ bá wa wo fíìmù yẹn. Ẹ jọ̀ọ́. It's not going to take you anything. Do you understand? Because pounds is very high now. By the time you share 50 pounds. By the time they share 50 pounds, èèyàn mélòó kan máa wo fíìmù yẹn. Èèyàn mélòó kan máa wo fíìmù yẹn. You are supporting them. Support our celebrities. Support them. Support them. Ẹ má jẹ́ kójú tì wọ́n. Wọ́n fẹ́ kójú tì wọ́n ni ẹ má jẹ́ kójú tì wọ́n. Ẹ make sure yìí pé ẹni tó fẹ́ dójú tì wọ́n òun ni kójú tì. Ẹ má jẹ́ kójú tì wọ́n. Ẹ jọ̀ọ́, ọ̀nà tí wọ́n mọ̀ nìyẹn. Ẹ support wọn. I support the Nigerian celebrity. Ẹ jọ̀ọ́. It shall be well with you. Ṣoko yẹn. Ẹ jẹ́ kí n mọ̀ date tí movie yẹn máa jáde. If you love Mummy Anamayowa and you live in Lagos, do you understand? You have to go and watch that movie. Gbogbo bí tó wá wà ní cinema yẹn. Mo need èèyàn 20 tí ẹni máa budget. Èèyàn 20 tó máa lọ wo film and you have to go. I want to see the ticket. Ó tẹ̀ dá pé máa ra ticket yẹn ni. Máa ra ticket yẹn ni. I will give you transfer fare. I will give you money to eat inside the theater. Owó tó máa fi jẹun ní theater yẹn. Owó transport tó máa gbé ẹ dé kíní yẹn. Máa fún ẹ ní ticket. Wàá dẹ̀ sọ fún mi èló ló fẹ́ fi jẹun, èló lówó mọ́tò ẹ. Then you go and watch. You relax. You have a drink. Máa fún ẹ lówó yẹn. We need 20 people to go and watch that movie. We love you. May God in infinity mercy continue to abide with Toyin Abraham in the mighty name of Jesus. No evil shall befall you. No evil shall come near your dwelling places in the name of Jesus. Your business will flourish to the north, to the south, to the east, to the west in the mighty name of Jesus. Ọlọ́run àgbà á máa bá yín protect. God will protect you. You will protect your coming out and you will protect your going in the mighty name of Jesus. In Jesus' mighty name we have prayed. Amen. I love you. I love every one of you. With the love of Christ. Amen. Bye, darling. Bye. Ẹ jẹ́ máa lọ, bye. December 20. Ada fún yín sister mi tó gbásí. December 20, we need 20 people. Please tell me the price of the movie. Ó ti yé yín sí. I want 20 tickets for my fans. Tell me iye tó máa tó yín láti ra nǹkan jẹ ní cinema. I'm going to buy it for you guys. Mi ní díẹ̀ yìí 20 tẹ́ ń gbélé kò. Ẹ jẹ́ ká make sure parí 20 genuine people. Mo fẹ́ kẹ́ lọ wo fíìmù yẹn jọ̀ọ́ nítorí Ọlọ́run. The tickets will be ready. I will make sure I purchase the tickets. Do you understand? I need èèyàn 20 yẹn. Then the tickets will be handed to you. Tell me the price of your owó tó máa fi wọ mọ́tò débẹ̀. Tell me what you want to eat in the, because tell me no about cinema man jẹ popcorn. Tell me the price man jẹ popcorn man mu drink. Tell me the price of the drink that is going to be enough for you to watch the movie finish. You are not just watching the movie, you're going to eat something. Do you understand? So just tell me. I will pay for it. Do you understand? I just want you to go and watch that movie. Do you understand? I love you guys. Bye. Guano. Tèmi yé mi. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ lówe kọ́bọ̀. Òun mo ṣe ń learn lójoojúmọ́. So I'm learning from everybody, every one of them. Àtẹ̀mẹ̀chẹ̀mọ́, àtàlájà o, àtàwọn fáwọlẹ́sì o, àtọ̀tọ̀bọ́lá o, àti ìyá aláṣọ àdúrà o, àti màmá Ẹsábọ̀dù o, àti Àbíkẹ́ Jagaba o, gbogbo wọn pátápátá gbogbo àwọn tó ṣe fraka. I'm learning from them. I'm not learning to join fraka, but I'm learning ọpọlọ mọ́ ọpọlọ. Èèyàn tó bá wo fraka tó bá sọ wípé wò kẹ́kọ̀ọ́ wò learn,
àti Dorcas. I'm learning from all of them. Wọ́n tó bá wo Fracas tó bá sọ pé ọ̀rẹ́ kọ̀kọ̀kọ̀ ń bẹ. Nǹkan ti ṣe é. Òun ló fi jẹ́ pé mo decide láti máa mú àwọn kókòkò yẹn wá fún yín. Ṣé mo pé àwọn long video fún àwọn Fracas yẹn ó máa lo 4 hours 3 hours kọ̀ọ̀kan. Àwọn yẹn máa ń gùn. But àwọn tó bá ti gé àwọn points tẹ́ máa ti wò pé ṣé lágbájá náà dẹ̀ ní ṣá. Ṣé kinní kan lélẹ̀ má dẹ̀ ga o. Ẹ mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọn tó bá tẹ̀sẹ̀ yọ gbé. Wọ́n wá ṣe kéré. Wọ́n wá ní dúró lórí bàtà nìkan. Wọ́n wá ṣọwọ́ tó wá dà sí ọ̀la. Tó bá ti jẹ́ bàtẹ́ ló bá bẹ push tán fún nípa. Wọ́n wò pé ẹjọ́ yín kọ́ ẹ̀kú tó gbé. Ṣùgbọ́n omi ata, omi epo, omi ìfọwọ́ kò dá. Ẹ wá raṣọ. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Torí pé kí ni? All eyes on me. Lórí platform yìí o, all eyes on me. A lot of people are watching me. Ó fẹ́ wo bí tí máa ti fall. Tó máa ti rí mi gbé pé ìwọ Lady K. Ẹ̀nà lè rí. Èmi ò ní bá wọn bọ́ anybody. Ẹ jọ̀ọ́ ẹ subscribe, ẹ tan notification bell, ẹ wá ra aṣọ. Ẹ ṣàánú mi, ọdún ti dé. Ẹ wá ra ọjà ọdún. Òtútù mú. Ẹ wá ra aṣọ. Ẹ wá ra aṣọ. Ẹ wá ra aṣọ o. Ohun mo mi tàrí òkè wá bá mi ra o. Aṣọ ni mò ń ta o. Ẹ wá bá mi rajà. Ẹ wá ra product iléeṣẹ́ TL. Ẹ wá ra body cream. Ẹ wá ra body soap. Ẹ wá ra gbogbo nǹkan. Gbogbo ẹ̀yin tẹ́ máa làlàkàlà. Gbogbo ẹ̀yin tẹ́ máa gbàgbé nǹkan. Ẹ wá ra brain tonic. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pé ẹ need the spiritual items láti lò. Ẹ jẹ́ pé Lady K. Mo ní Miss Paris Anola, ó ní Michael, mo láwọn àwọn iṣẹ́ lóríṣiríṣi tó jẹ́ pé ètò àdúrà ni wọ́n fi ṣe. Either you are a CAC, you are a Muslim, you are a Sele, any church tẹ́ mọ̀ pé yes nǹkan tẹ́ fẹ́ nǹkan tó ṣe nílànà àdúrà ni. Ẹ fẹ́ po gbádà ní títí àwọn oníṣẹ̀ṣe ẹ fẹ́ ìlànà ètò àdúrà, just contact Lady K Ifeoluwasho. Ẹ máa rí any spiritual items. Ṣé kọ́nà láàní ọdún ló ń bọ̀ yìí sí everybody wants cool money, so gbogbo ẹ̀ ló wà available. Ẹ ṣe gan ojú òní tì wá o. Ire àti àánú Ọlọ́run á máa bá wa gbé. Ẹ subscribe kẹ́ follow, a máa mú wá fún yín lẹ́sẹẹsẹ. Ó pọ̀ yẹ́yẹ́. Anamáyọ̀wá ṣe program yẹn ó lágbára. A máa gbé yẹn náà wá. Gbogbo program wọn ní mo bá yín gbé wá síbẹ̀. Yẹn má làágùn jìnnà. A máa bá yín kọ́ ti gbogbo ẹjọ́ wẹ́wẹ́ ìpolówó nǹkan kan yẹn. Àwọn bàbá yín gbé ògidì. A máa bá yín gbé wá. Ẹ jọ̀ọ́ ẹ kẹ́kọ̀ọ́ ni mo fọlọ́run bá bẹ̀ yín o. Ẹ má bá wọn support láti búyàn, láti bá yé ọmọ ọlọ́mọ jẹ́ o. Ẹ má bá wọn support láti gbèsè yín anybody when it comes to Fracas issue. Mo bẹ̀ yín ni o. Ẹ ṣé o, ó dàbọ̀.